Mo kí onílé, mo kí àlejò, mo kí ọkùnrin, bẹ́ẹ̀ ni mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí àgbàlagbà. Mo kí gbogbo ọmọ Yorùbá, ojúlówó ọmọ òtù, òjíire, mo kí wa o. Ṣé rí orúkọ tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sì tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV. Ó tójọ́ méjì, ó tó ìjọ́ mẹ́ta. Àwọn ilé tá a ti ṣílẹ̀, òun là ń jù sí orí afẹ́fẹ́ tá a ti ṣèdú sílẹ̀, òun là ń. Ṣé rí wọ́n ń sọ pé Ọlọ́run ṣẹ̀dá ewé àtegbò fún lílò àwa ẹ̀dá ni. Ok, ẹ jẹ́ n gbà bí wọlé. Àṣírí tí mo mú wálé nìyẹn, fẹ́ kí ẹjọ́ mi pọ̀. Ẹ̀rọ ni mo pè é. Orúkọ àṣírí ti tèmi tí mo mú wáyé. Ẹ̀rọ ni. Gbogbo nǹkan, ẹ̀rọ gbogbo nǹkan ní kí n pè é. Ẹ̀rọ gbogbo nǹkan ní kí n pè é. Ó sì tún jẹ́ ẹ̀yọnú. Bẹ́ẹ̀ ni. Iṣẹ́ tó dáa púpọ̀ tó yẹ kí kálukú wa ká ní nínú ilé. Ọlọ́run Elédùmarè yóò gbà wá lọ́wọ́ ẹni tá a sọ tí ń sọ wá, torí pé Ọlọ́run dídì fi ìkàrán àwọn kan wà tó yẹ pé a sọ pé Ọlọ́run fi ìkàrán wọn ni àbí èṣù ló fi ìkàrán wọn. Tí ẹ̀rọ yìí ń tó fi dáa púpọ̀, tán bá mú nǹkan ọmọkùnrin èèyàn, ó ṣiṣẹ́ fún un. Tán bá fúnyàn ní nǹkan jẹ, ó ṣiṣẹ́ fún un. Tí èèyàn bá lu mọ́gùn, Ọlọ́run Elédùmarè kó máa sọ wá, kì í sórí obìnrin nìkan nìyẹn tí ń lu mọ́gùn o. Àwọn àka èèyàn wà tó jẹ́ pé orí ibi tó jókòó lé gangan wọn ó ti fi síbẹ̀, ó ṣiṣẹ́ fún un. Bẹ́ẹ̀ n tá à ń pè ní oògùn pé wọ́n lò fún yàn àbí wọ́n sọ̀yàn láta, ó ṣiṣẹ́ fún un. Bẹ́ẹ̀ ni mo máa ń sọ kíní kan pé nílẹ̀ Yorùbá oògùn gùn, n tó gùn tí ò lópin òun làwọn bàbá wa ń pè ní oògùn. N tó gùn tí ò lópin làwọn bàbá wa ń pè lóògùn. Èmi lè ní agbára láti dè, Ọlọ́run ó sì fẹ́ lómìn lágbára láti tú. Bọ́rọ̀ lé ayé ṣe wà nìyẹn. Ló jẹ́ kí n máa sọ pé gbogbo ọmọ Yorùbá pátá olóògùn mọ̀ ni wá. Bẹ́ẹ̀ ni àfẹn tí ò bá rìn nílànà rẹ̀ ló kù o. Kò sí bá ṣe tú tá à ní bá olóògùn nínú ìran bó ṣe wù kó jẹ́ àfáà tó. Nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní tọ̀pá bọ̀, tá a bẹ̀rẹ̀ sí ní tú, wọ́n ó sọ fún ọ pé bàbá rẹ̀ nǹkan báyìí ní í ṣe. Bẹ́ẹ̀ ni bó ti lè wù kó jẹ́ wòlíì àbí pásítọ̀ tó, tí wọ́n bá bẹ̀rẹ̀ títú ẹ̀, wọ́n ó sọ fún ọ pé bàbá tó bí bàbá tàbí ìyá tó bí ìyá ẹ̀ o, nǹkan báyìí ni wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ ni àfi tí ìbá sọmọ Yorùbá ńlókù. Mo dẹ̀ máa ń sọ pé àwọn ọ̀nà tá à ń gbà ń lo kinní yìí ó yàtọ̀ síra. Àwọn kan mọ̀ láti fi ba tèèyàn jẹ́, bẹ́ẹ̀ làwọn míì mọ̀ láti fi tún tẹ̀dá ṣe. Pé àwọn kan mọ̀ láti ba tèèyàn jẹ́, n kò wá sọ pé ká sọ pé kò dáa. Tá a bá ní kò dáa ká máa ṣe, ok, àwọn tán fi mọ̀ láti fi tún tèèyàn ṣe ń kọ́. Oògùn èbó tá à ń lò yìí, ǹjẹ́ mọ̀ pé àwọn oògùn èbó kan wà táwọn kan ò lẹ́tọ̀ọ́ sí, tán láǹfààní láti lò. Oògùn èbó táwọn ṣe tá a fi ń kún èèyàn lórun, tí wọ́n ń lò fáwọn èèyàn láti fi jí àwọn èèyàn gbé, ṣé àwa àti torí ẹ ó wúlò fáwọn kan níbì kan. Ló yẹ kí n sọ pé ẹni tí a bá ti fi ìkàrán, dandan ni kó ṣe. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n dẹ̀ mọ̀ pé àwọn ń ṣe é lẹ̀ dọ̀mọ́ ni, bí orin Saheed Òṣùpá àti Màláíkà náà kọrin yẹn, pé àwọn ń ṣe é lẹ̀ dọ̀mọ́ ni torí pé wọn ó kẹsìn, àwọn gangan ó tiẹ̀ kẹsìn ẹ̀kan tó lọ. Ọlọ́run ò ní padà ní ẹ̀yìn wa. Àṣírí ó dáa púpọ̀ gan kéèyàn ní nínú ilé. Ó dáa púpọ̀ kéèyàn ní nínú ilé. Mo ti rí ẹni tí mo ṣe fún tó ní wọ́n ní nǹkan báyìí ló ń ṣe ọmọ òun kìnìkan tó dẹ̀ lò ó, tó dẹ̀ mú ẹ̀rí wá pé kódà lóòótọ́ kò mọ̀ pé ni mo ṣe fún òun, kò mọ̀ pé iṣẹ́ yẹn ni mo ṣe fún òun, ṣùgbọ́n ẹ̀rí pọ̀ lórí ẹ̀
dáadáa. Bó lẹ́sẹ̀ wá bá mi ṣe, ẹja já ewé ọ̀jọ̀yún, á gbé ìkòkò ìsásùn, á gbé lọ́wọ́, á wà já ewé ọ̀jọ̀yún, á kó sínú ìsásùn yẹn, á wà dú pẹ́pẹ́yẹ, á gé lágèjá, á gé orí ẹ̀jẹ̀ rẹ̀ náà gbogbo ẹ̀, á dà sí i. Á wà gbé ìsásùn yìí, á ti fojú wo bí tí kinní wà, ọmọ ní gèlègèlè. Á gbé ìsásùn yìí, tá a bá gbé débẹ̀, á gbé akọ òkúta, á gbé lé orí akọ òkúta yìí ládùúlé láti wá já ọmọ ní gèlègèlè yìí lájàpá. Àjà tán láàjà, á máa kó lé lórí, á máa já, á máa kó lé lórí, á máa já, á máa kó lé lórí. Tán bá sọ pé àṣírí ni iṣẹ́ tí mò ń sọ yìí o, àṣírí ni o, ẹlòmíì ò wò pé ṣiṣẹ́ kékeré yìí ni mo ní ń ṣe nǹkan báyìí, ṣùgbọ́n ó dáa púpọ̀ kéèyàn ní nínú ilé, ó dáa púpọ̀ gan kéèyàn ní nínú ilé. Tá a bá ti wá parí ẹ̀, tá a ṣe bẹ́ẹ̀ tán, á fàtàrí kan sí àjò. Tá a bá jó, ẹjẹ́ àpò mọ́ òrí àti epo pupa kó wà nínú òkè báyìí, ká gbé sínú ilé tàbí inú àwo, ká gbé sí kó wà ńbẹ̀, á rò pọ̀ dáadáa, á wà ńbẹ̀, ẹjẹ́ á máa tọ́lá. A máa ń bu, a máa fi mu ẹ̀kọ́ gbóná, wọ́n sọ̀yàn láta ni, wọ́n ṣe gbá tó bá ti ní tí ì ṣe lásán nínú, ó dáa púpọ̀ fún gan. Mo tún fi kún, ayé ò ní mú wa o, Ọlọ́run Elédùmarè, ẹni tá a ṣẹ̀ tí a bẹ̀ tí ò ní gbọ́, Ọlọ́run ní jẹ́ ká bá wọn ṣẹ̀, ṣùgbọ́n àṣírí tó dáa púpọ̀ ni, ó dáa kó wà nílé, nítorí oògùn ló lọ́jọ́ kan pọ́njú, gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ, orí ẹni ló lọ́jọ́ gbogbo. Ọjọ́ kan pọ́njú kò sẹ́ni tó mọ̀, kò sì sẹ́ni tó pé o, kò sẹ́ni tó pé, wàláì kò sẹ́ni tó pé, gbọ́ alájọ kù síbì kan. Mo fẹ́ sọ̀rọ̀ lórí àdó atọ́nà. Àsìkò òjò ńlá wà, ó jẹ́ kí kíní mọ̀jàlá yẹn kó sọ wọ́n díẹ̀. Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa. Eléyìí tó ti wà lọ́wọ́ tá a ti rí ṣe náà ni láti ṣe, but n tó ń dìlé rẹ̀ òun náà ni mọ̀jàlá tá à ń sọ yìí. So Ọlọ́run Elédùmarè kò ní padà ní ẹ̀yìn wa. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, àṣírí ìgbìyànjú ẹ̀ kó wà lọ́wọ́ yín nínú ilé, ó dáa púpọ̀ o. Bẹ́ẹ̀ ni, mo tún fi kún lẹ́ẹ̀kan sí pé ó dáa púpọ̀ o. Mo tún sọ lẹ́ẹ̀kan sí, ó dáa púpọ̀. Ayé ò ní mú wa o. Ẹni tá a ṣẹ̀ tá a bẹ̀ tí ò ní gbọ́, Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ kí a ṣẹ̀ o. Ẹlòmíì lágbára láti bà nǹkan jẹ́, kò mọ títún ṣe. Alija zambi zanu, ẹ̀jẹ̀ àmọ́ ṣe ń sọ, ṣe léyìí tí kò lẹ́sàn bẹ́ẹ̀. 080 6140 8254 090 72 79 33 48. Mo máa ń sọ, àwọn kan dẹ̀ tún sì ń ṣe pé tẹ́ bá fẹ́ béèrè lórí àwọn àṣírí tá a bá fi ilẹ̀ nílé yìí tó ní béèrè. Àwọn kan wà tí mo máa ń sọ pé ibi tí mo ti gbà pẹ̀lú ìbúra ni mi ì lè fi sílẹ̀, bí èèyàn bá mẹ́sẹ̀jì mi ì lè fi lẹ̀. Ẹnìkan kọ́mẹ́ǹtì pé owó, pé kinní kan pé kí n má jẹ́ kó owó pọ̀ ju kinní lọ, yẹ kí n má fi sẹ́lẹ̀, pé ẹ dákun. Ta ló ti wá private chat mi pé tó béèrè àṣírí tí mo sọ fún pé kó mú àṣírí kan wà tí mo fi sílẹ̀ tẹ́ pé mo ti rẹ́ni tó sọ fún mi pé òun ó fún mi ní 200,000 kí n fóun ní ìdí ẹ̀ tí mo ní rárá. Ní tí mo búra sí ni, màá ná 200,000 naira tán. Ní tí mo búra sí ni mi ì lè fi sílẹ̀. Mi sì tí rí pé mo rẹ́ nìkan tó wá private chat mi pé iṣẹ́ kan tó sì jẹ́ṣẹ́ tí mo lè fi sílẹ̀, tí mo wá dá lóhùn pé iye báyìí ni màá gbà lọ́wọ́ yín kẹ́ tó fi sílẹ̀, mi rò pé wà. Ṣùgbọ́n mo máa ń sọ, bákan náà láà ṣe sùn, àlátà àmọ́ ńlá ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹlòmíì kò mọ nǹkan tó ń pè láṣìírí, so ìsọkúsọ ó gbẹnu ẹlòmíì. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Tẹ́ bá lá ìbéèrè tẹ́ fẹ́ béèrè lórí àwọn àṣírí tá a bá fi sílẹ̀ tó ṣe é dáhùn, tí mo ní pé tó ṣe é dáhùn ni mo sọ o. Léléyìí tó ní dáhùn nínú, tí ṣe lè tó ẹ ká fi búra gba o. Ẹ kọ́kọ́ fọwọ́dù àṣírí yìí sí wa. Tẹ́ bá ti fọwọ́dù ẹ̀ sí wa, ẹ wá béèrè tẹ́ fẹ́ béèrè lábẹ́. Ẹ má pè wá lórí aago pé fẹ́ béèrè, ẹ dákun. Torí pé gbà mí a lè wà níbi tó jẹ́ pé kinní, ẹlòmíì gan pè mí láago 4 ìdájí. Téèyàn bá pè mí tó bá béèrè lórí àṣírí tá a bá fi sílẹ̀, yín kọ́ ti fóònù ni o. Ṣùgbọ́n ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp, ẹ fọwọ́dù sẹ́yìn, ẹ wá béèrè tẹ́ fẹ́ béèrè. Àdàm kì í ṣe ti gbéraga kọ́, kó má bàa dàbí ìgbéraga la ṣe sọ bẹ́ẹ̀. Torí ẹlòmíì ò wò pé ẹ wò bó ṣe ń bá mi sọ̀rọ̀ lórí kinní, kò dẹ̀ rí bẹ́ẹ̀, torí pé a ti sọ nínú àwọn fídíò wa pé ẹ má pè wá tẹ́ bá ní béèrè. Ẹ fọwọ́dù sẹ́yìn sí wa ní WhatsApp, ẹ wá béèrè tẹ́ bá ní lábẹ́.
sẹ̀mọ̀ kálukú ló ní òfin, gbogbo ìlú ló ní òfin àti ìlànà bó ṣe rí nù. Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa o. Mo ṣe bá ẹ̀yin àgbààgbà o, ẹ má jẹ́ ń tẹnu gbó bí ọwọ́, mo kí wa o.